Ẹ̀yin olólùfẹ́ fíìmù Àjẹkùnrin, ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Àjẹkùnrin. Àǹfààní tẹ́ ò máa rí ni pé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí fíìmù Àjẹkùnrin apá kejì tó bá jáde. A ó máa notify gbogbo yín o. Ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Àjẹkùnrin. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù ní apá kìíní fíìmù Àjẹkùnrin. Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀ọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV lórúkọ TV wa. Mo lérò pé gbogbo yín ti wo apá kìíní fíìmù Àjẹkùnrin. Fún àwọn tí ò bá tí wò, ẹ gbìyànjú láti lọ wò ó. Ó wà lórí Àpáta TV lórí YouTube, àwọn ló ń show rẹ̀. Ẹ gbìyànjú láti lọ wò ó níbẹ̀ o. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé láti tẹ subscribe button kẹ́ tó máa lọ tí ẹ bá fẹ́ wo apá kejì fíìmù Àjẹkùnrin. Ire o, ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀.